lórí ìwádìí ikú Mohbad, Yomi Fabiyi àtàwọn ọ̀dọ́ máa ṣèwọ́de nílé ìgbìmọ̀ asòfin. Yorùbá bọ̀ wọ́n ní bí iná ò bá tán láṣọ ẹ̀jẹ̀ kò ní tán léèkánná. Bí ẹni à ń pè kò bá sì tí ì dáhùn, ẹni tó ń pè ní kò ní sinmi ariwo. Ọ̀rọ̀ yìí ló wọ bí ìwọ́de ìta gbangba míì ṣe fẹ́ wáyé lórí ikú gbajúgbajà ọ̀dọ́mọdé òǹkọrin hip hop nì Ìléríolúwa Ọládìméjì Alọ́ba táwọn èèyàn mọ̀ sí Mohbad. Lọ́tẹ̀ yìí ilé ìgbìmọ̀ asòfin Èkó ní àwọn ọ̀dọ́ pinnu láti kó rẹ́irẹ́i lọ láti béèrè fún ìdájọ́ òdodo lórí ikú olólùfẹ́ wọn olórin tàkasúfèé ọ̀hún. Ìlúmọ̀ọ́ká òṣèré tíátà ilẹ̀ wa kan Yomi Fabiyi tó tún ń ṣiṣẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ló ṣagbátẹrù ìwọ́de àti ìfẹ̀hónúhàn ọ̀hún. Òun ni yóò sì léwájú àwọn ọ̀dọ́ láti lọ́ọ́ fi ẹ̀dùn ọkàn wọn hàn sáwọn aṣòfin ìpínlẹ̀ Èkó lọ́jọ́ tó gbẹ̀yìn oṣù yìí, ìyẹn ọgbọ̀njọ́ oṣù kẹsàn-án ọdún 2024. Nínú àtẹ̀jáde kan tí Yomi fi ṣọwọ́ sí akọ̀ròyìn ìta fàájì lórí ẹ̀rọ ayélujára lọ́jọ́ Monday ọjọ́ 23 oṣù kẹsàn-án yìí, Yomi ní ẹ jẹ́ kẹ́sẹ̀ wá pé ṣíbáṣíbá sílé ìgbìmọ̀ asòfin Èkó láti jà fún ìdájọ́ òdodo lórí ikú Mohbad. A fẹ́ kẹ́yìn olùyọ̀ǹda ara ẹni, ẹ̀yin ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn gbogbo àti ẹ̀yin ọ̀dọ́ darapọ̀ mọ́ wa láago 8 àárọ̀ ọjọ́ ajé Monday ọgbọ̀njọ́ oṣù kẹsàn-án ọdún 2024. Ẹ̀wù dúdú kirikiri ni aṣọ tí wọ́n dábàá pé káwọn olùwọ́de ọ̀hún wọ̀. Lórí ìkànnì ayélujára Instagram rẹ̀, Yomi Fabiyi ṣàlàyé ìdí tí ìwọ́de náà fi ṣe pàtàkì àti bí ó ṣe lọ sí. Ọkùnrin tó gbajúmọ̀ bí ìṣáná ẹlẹ́ta lágbo àwọn onítìátà yìí sọ pé àwọn ọ̀bàyéjẹ́ tí wọ́n wà nídìí ikú oró tó pa Mohbad ti wà lómìnira. Wọ́n ń jayé orí wọn kiri, wọ́n sì náwó bí ẹlẹ́dà láti rí i pé àṣírí ikú òjijì tó pa ìmọ́lẹ̀ di títẹ̀rì. Torí ẹ̀ níṣe ni wọ́n ń fi ẹ̀tẹ̀ sílẹ̀ pálapàlapà tí wọ́n sì ń ṣe nǹkan tó lè dá ojú ẹjọ́ rú. Yomi Fabiyi ní ẹ̀rọ kámẹ́rà ṣòfófó ìyẹn CCTV tó wà ní tinútòde ilé tí Mohbad ń gbé kò dáṣẹ́ sílẹ̀ lásìkò ikú rẹ̀. Ó ní kámẹ́rà náà ń ṣiṣẹ́ àti pé gbogbo òfófó tí kámẹ́rà náà ṣe wà ní kíká sílẹ̀ nípamọ́ lọ́wọ́ ẹnìkan tí kò gbé inú ilé ọ̀hún àti èyí tí wọ́n tọ́jú sórí ẹ̀rọ DVR. Ó ló yẹ kíjọba fọ̀rọ̀ wá àwọn tó kọ́ irú ilé tí Mohbad ń gbé yìí àtàwọn èèyàn inú ẹ́sítéètì tílé ọ̀hún wà lẹ́nu wò, torí gbogbo wọn ni wọ́n mọ ohun kan nípa ibi tí àṣírí ikú tó pa olóògbé náà há sí. Yomi táwọn èèyàn tún ń pè ní Àràbà sọ pé bí kò bá ní ọwọ́ kan àbòsí nínú, òun kò mọ ìdí táwọn ọlọ́pàá kò fi fẹ́ túṣu désàlẹ̀ ìkòkò lórí ikú olóògbé yìí. Ó ṣe pàtàkì ká ṣe ìwọ́de wọ́ọ́rọ́wọ́, ìwọ́de àlàáfíà lẹ́nu géètì ilé ìgbìmọ̀ asòfin Èkó lọ́gbọ̀njọ́ oṣù Ọ̀wẹ́wẹ́ September ọdún 2024 yìí. Àwọn tí wọ́n dá ẹ̀mí Mohbad légbodò wọ́n náwó nára láti bo òtítọ́ àti àṣírí ikú tó pa á mọ́lẹ̀. A fẹ́ káwọn agbófinró fọ̀rọ̀ wá àwọn tó kọ́ ilé tó wà ní Royal Pine Estate nítòsí ọ̀nà Orchard, àwọn elétò ààbò Lẹ́kí àti àwọn ìgbìmọ̀ ìdàgbàsókè àdúgbò CDA lẹ́nu wò kí wọ́n lu gbogbo wọn lẹ́nu gbọ́rọ̀. Wọ́n á mọ ibi tí wọ́n bo àṣírí ikú òjijì náà mọ́lẹ̀ sí. Yomi ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ lórí ìkànnì rẹ̀. Ẹ ó rántí pé irú ìwọ́de láti pè fún ìdájọ́ òdodo lórí ikú Mohbad bẹ́ẹ̀ ti wáyé lọ́jọ́ 11 oṣù kẹsàn-án ọdún yìí tó ṣe kòńgẹ́ pẹ̀lú àjọ̀dún ọdún kan ikú olóògbé ọ̀hún. Ìlú Ìkòròdú níwájú ilé ẹjọ́ tó ń ṣèwádìí ẹ̀sùn ikú Mohbad tó fìkàlẹ̀ sí agbègbè Ìta Ẹlẹ́wà nílùú Ìkòròdú ni wọ́n ti ṣe ìwọ́de náà. Yomi Fabiyi ló sì ṣagbátẹrù rẹ̀ bákan náà. Títí dàsìkò yìí ní ìwádìí ìjìnlẹ̀ ṣì ń tẹ̀síwájú láti tọpinpin ohun tó pa Mohbad lójijì lóṣù kẹsàn-án ọdún 2023. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún ìwé ìròyìn Ìta Fàájì.